بسم الله الرحمن الرحيم الله اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم أغبيا والنبي لا داكوتي يومبوري صلى الله عليه وسلم يا بلكسي صلى الله عليه وسلم أفي ليتي أوي أفي كيولو الله أباتين دارا tọ́wá kí èyí tí ń dá lára lọ́wọ́ yìí kó jọmọ́ èyí tí àwa náà fẹ́. الله ẹ ká sọ pé Allahu Akbar. الله أكبر atọ́rọ àlékún ìkẹ́ ìgẹ̀ fún aláyé lọ́run Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم ó dàbí pé àti yòǹbó rẹ̀ tó bó ti yẹ ká yòǹbó ẹ̀. صلى الله عليه وسلم ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún aláyé lọ́run Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم kọ́ wa wọlé àti Ànábì wa Muhammad gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ láti eré àwọn sọ̀hábà àwọn tàbíùn tàbíìn tẹ́ẹ̀dẹ́rì bàbá wa gbà Maulana الشيخ آدم عبد الله الإلوري رضي الله تعالى عنه تدري بابا وأبا مولانا الشيخ الحمام يحيى أتاتا رضي الله تعالى عنه تدري بابا وأبا الشيخ سعد الدين القروي رضي الله تعالى عنه ọlọ́run wọlé ọgbà àgbàlagbà tí a tọrọ fún yìí gbogbo àwọn tí wọ́n kú fún wa ọlọ́run mọ́sá bá wa ṣe dáadáa fún wa. آمين nítorí àsìkò mo kí ìkàlẹ̀ gbogbo àwọn afáwa tí wọ́n wà ní ìkàlẹ̀ الله láti rí afáwa àgbà Fadilati Sheikh Ismail Al-Lahami. أدام الله حياته gbogbo tọ́lọ́wọ́ bá ṣe ní ọlá tó fi dá yín lọ́lá ọlọ́mọdé ó bàjẹ́ láéláé. آمين àwọn afáwa Sheikh Al-Imam Muhammad Al-Bashir أدام lọ́mọdé الله حياته wa mufti ake afáwa àgbà Hajj Abdulrauf. أدام الله حياته mo kí àwọn afáwa àgbà tí wọ́n wà ní apá àlàáfíà àwọn bàbá wa àgbà afáwa Sheikh Aidara أدام الله حياته mo kí afáwa àgbà Sheikh Sukar أدام الله èyí tí ń dùn حياته nínú ọ̀rọ̀ yìí ni Ọlọ́run oníjọ́ kan láéláé آمين gbogbo àwọn ẹ̀yà wa ni wọ́n tún gbádùn ṣe wà ṣúgà insha Allah إن شاء mo kí الله àwọn afáwa tí wọ́n ẹ̀sẹ̀ sọ̀rọ̀ tán sí àwọn afáwa Sheikh Abdulhamid Bidmasi أدام الله atoluse حياته afawa Bature afawa Mao afawa Nasruddin afawa أدام Sha'abu الله afawa حياته Yasir mo fi kí gbogbo àwọn afá tí wọ́n wà níkàlẹ̀ mo sì kí gbogbo àwọn tọ́lọ̀ ń ṣe ní aṣọ ara wa lọ́lọ́sùn bí àti gbogbo àwọn tá a tẹ̀lé bàbá wa àgbà tàtà wa أدام الله حياته ọlọ́mọsàbà kí gbogbo yín bá a ṣe ilé sọ lórí. آمين wọ́n kí màmá wa àgbà níkàlẹ̀ màmá wa àgbà nínú ilé àwọn alhaja wa ọlọ́mọsàbà ṣàlékún àlàáfíà آمين bá a ṣàlékún ẹ̀mí gígùn آمين èyí tọ́lọ́wọ́n bá ṣe ti ń jẹ́ ìdùnnú tí fi ń lọ nínú ọkàn yín tí ń bọ̀ tí ń jẹ́ ìdùnnú ni Ọlọ́run ní sọ di ìbànújẹ́ láéláé. آمين mo kí àwọn màmá wa méjèèjì fún àwọn bàbá wa tata أدام mo kí الله màmá wa lè lórí mo wá kí gbogbo àwọn ìyá wa olóyè ọlọmọsàbà kì í آمين gbogbo àwọn jama wa lọ́dọ̀ alhaji wa Abdulgani Atata lọ́lọ́sùn bí ọlọmọsàjà gbogbo yín pẹ́. آمين la ilaha illallah آمين ala Muhammadu Rasulullah. صلى الله عليه وسلم èyí tí fi padà sí ọ̀dọ̀ bàbá wa àgbà tata أدام الله حياته òun náà ni èyí tí àfáwa àsúkà tí wọ́n fi lé wa lẹ́nu ìwọ náà bá ń wí pé má pa tata الله الله má pa tata o Àmín. òré síkù tẹ fẹ́ bá wa ṣe. Allah má pàtàtà má pàtàtà o òré síkù tẹ́ bá wa ṣe. wọ́n ẹ̀ bá wù ọ́ náà kí bàbá wa àtọ̀tọ̀ bọ́ sílé tó bá ti sí i. tọ́ba wù ọ́ náà kí bàbá wa àtọ̀tọ̀. Allah má pàtàtà o òré síkù tẹ́ fẹ́ bá wa ṣe. má pàtàtà má pàtàtà o. ilé síkù tẹ fẹ́ bá wa sí. Allah má pàtàtà má pàtàtà o. ilé síkù tẹ́ fẹ́ bá wa ṣí. má pàtàkì má pàtàkì owó sì pọ̀ tẹ fẹ́ bá wa ṣe. Allah má pàtàtà má
ṣe. má bàtàtà má bàtàtà o ọlásìkò tẹ́ fẹ́ bá wa ṣe. má bàtàtà má bàtàtà o ọlásìkò tẹ́ fẹ́ bá wa ṣe. má bàtàtà ọlásìkò tẹ́ fẹ́ bá wa ṣe. àmín. alhamdulillah. alhamdulillah. lérí èyí tí a wí ládùúgbò ni bisimilahi ilahi fún àbáwọ̀ àgbà tata. bisimilahi rahmani rahim li ilahi quraish ilafihim rihlata shita'i wa sayf falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. èyí tí ó jẹ́ gbólóhùn kan tí ó jáde látẹnu tèmi àwọn afáwọn àgbà Sheikh Abdulhamid Atoluṣe àwọn ti fi bàbá wa àgbà tata wọ́n ti fi ṣe miftahu fún gbogbo àwọn tá a fẹ́ sọ̀rọ̀ láàyè yìí. Allah. èyí tèmi náà wọ́n fi kún òun ni ti àwọn afáwọn àgbà ṣé wọn Alhaji Abdulgani Atata. ẹ̀yin yá wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kí ẹ gbọ́ kí ẹ lè máa fi tún kún wá sí tẹ́ ẹ máa ṣe fún àwa ọmọ tí a wà lábẹ́ yín. Sheikh Abdulgani Atata gbogbo àwọn ọmọ kéwú àbáwa tí a bá ń tẹ̀lé yàn kí a fi ti Alhaji wa Abdulgani Atata ká fi ṣe syllabus táwọn lò tí wọn náà bá fẹ́ kí tiẹ̀ náà rí bí ó ti rí yìí. àyà kan bẹ nínú Al-Qur'an tọ́lọ̀ ọba fi ń júwe fún wa báwo láti lo ayé tá a fi rí lò. bàdà auzubillahi minash shaitani rrajimi bismillahir rahmanir rahim. ẹ̀yin àfa jánẹ́sì ẹ sára àmọ́ ṣe pẹ̀lẹ́ sẹ́wọ̀n pẹ̀ practice. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقضى ربك ألا تعبدوا إلا إياه. ó wá fún wa ní 2 points. bígbà tí ọmọ bá fẹ́ wọ school tí wọ́n á fún ní keynote kékeré pé bó ti máa rìn tó fi láṣeyọrí léwé yìí. ọ̀nà tá a gbà láṣeyọrí nínú ayé Ọlọ́run á fún wa ní point méjì. point alákọ̀ọ́kọ́ òun ni báwo láti ṣe láàrin àwa àtọba tó dá wa. Allah ta'budu illa iyyah. òun ni pé ní ká má sìn ẹlòmíì àfọlọ́hun. àwa lè má báwo láti lé ẹlòmíì sìn àfọlọ́hun àfi kéèyàn ńlá fà àfi kéèyàn ńlá ṣáájú àfi kéèyàn ó ní ẹni tí ó máa direct yàn tí ó máa tọ́ yàn sọ́nà. ìdí ni tí gbogbo àwa tá a wà láyé tá a bá fẹ́ ní success àfi ká rí ẹni tá a tẹ̀lé àfi kéyìn èyàn gbọ́dọ̀ ní leader èyàn ò lè live without leader o lè má mọ leader rẹ o lè jẹ́ ẹlòmíì ní tó fi ṣe leader ní tó òun gan ju nǹkan ní lọ ni àmọ́ kò sí ẹni tí ó live láyé a gbọ́dọ̀ mọ̀ ní ẹni tí ó mọ lead yàn ọlọ́run ní àkọ́kọ́ tó lè fi ní successful tó fi lè wà successful tó fi lè ṣàṣeyọrí láyé òní kò lẹ́ni tí ó mọ darí rẹ̀ àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì wà bí walidayni ihsana. lọ́dọ̀ àwọn onílùgà hunaka alfaz tamilu ma'aniya kathira àwọn kẹ́límà kọ̀ọ̀kan kan bẹ́ẹ̀ tó yẹ pé máàna rẹ̀ pọ̀ nínú rẹ̀ ní kẹ́límà aliwalidu kẹ́límà tí gbogbo wa mọ̀ tọ́pọ̀lọpọ̀ ọmọ òun náà bàbá bẹ̀tí walidu ò dúró lérí bàbá nìkan a máa túmọ̀ sẹ́ni tó tọ́ ni a máa túmọ̀ sáfa ẹni a máa túmọ̀ sọ́gà ẹni
a máa túmọ̀ sẹ́ni tí ń re ni ọlọ́wọ́ bá ní wá bil walidayni ihsana. pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì tí ó fi ní àṣeyọrí láyé ó ti yan olórí ó ti yan lídà ó wá kú kó ṣe dáadáa sí lídà ni ó kú kó rìn dáa pẹ̀lú lídà olórí rẹ̀ ni ló fi jẹ́ pé ìtọ́lọ́wọ́ bá fi ṣe ìpìlẹ̀ ní òbí tọwọ́ bí ni lídà gbogbo ẹni tó wálé ayé òbí ló lídìí ẹ̀ wáyé òbí ní ọ̀kọ̀ọ̀kọ̀ máa tọ́ òbí ní ọ̀kọ̀ọ̀kọ̀ máa kọ́ kátó lọ gbé fún tíṣà gbogbo ẹni tó bá ti wá lé lídà ni tó o sì fẹ́ láṣeyọrí láyé àbí kó o ṣe dáadáa sí lídà ni. wa bil walidayni ihsana. ntí wọ́n fẹ́ ká mú lára Alhaji wa Abdulgani Àtàtà nù. adamallahu hayatahu. látijọ́ tèmi ti mọ̀ ọ́n pẹ̀lú bàbá wa àgbà Àtàtà. adamallahu hayatahu. wọn ṣe nǹkan kan rí téèyàn wà fi sọ pé ní ẹni yóò tẹ̀ tẹ̀lé bọ̀dá rẹ̀ abẹ́ni yóò tẹ̀ tẹ̀lé bàbá rẹ̀ abẹ́ni yóò tẹ̀ tẹ̀lé aṣáájú ẹ̀ ọlọ́run ò jẹ́ kémi orí nǹkan kan rí. kódà àwọn tó ń ṣe míì táwọn ta jọba kéèké ó tún wọ pé ìwọ̀n Alhaji tó wá ń ṣe yìí meanwhile ó ti di ẹ̀jẹ̀ wọn nítorí fi ń láṣeyọrí tí ogun àbírí ibi jòkó yàn yín lé ní ni o. ihsana. gbogbo àwọn táwọn náà fẹ́ láṣeyọrí láyé ẹja kọ́ sí Alhaji wa Abdulgani Àtàtà wọ́n yan olórí wọ́n yan ẹni tí wọ́n fẹ́ tẹ̀lé wọ́n yan ẹni tí ó máa lídìí wọn láyé wọ́n wá ń ṣe dáadáa pẹ̀lú ẹni tọ́lọ́wọ́n bá yàn fún wọn ni wọ́n ń ṣe dáadáa pẹ̀lú ẹni tọ́lọ́wọ́n bá ní kí wọ́n fi ṣaṣáájú wọ́n ń ṣe dáadáa pẹ̀lú ẹni tọ́lọ́wọ́n bá ní kí wọ́n fi solórí èmi àti ẹ náà jáwa náà múru eléyìí láwò kọ́ ṣe ká lè máa ṣe dáadáa pẹ̀lú àwọn aṣáájú. wa bil walidayni ihsana. títí tó gbé tí yẹn bá ṣe dáadáa pẹ̀lú yẹn wàláì gbogbo nǹkan lẹni tí yẹn ń ṣe dáadáa ni ó gbé fún yẹn. tí yẹn bá ń ṣe dáadáa pẹ̀lú òbí yẹn gbogbo nǹkan lòbí ni ó gbé fún yẹn. bí yẹn bá ń ṣe dáadáa pẹ̀lú aṣáájú yẹn gbogbo nǹkan aṣáájú ni ó gbé fún yẹn. afáàní àṣìní ìlànà sí. tẹ̀sítàbídì kùlù báhùn mọ́. fatọ́lá mọ́sítà bàdálì ìsànà ìhìsànù. ibo ti fẹ́ lò ní. àṣìní ìlànà sí. تستعبد قلوبهم فطالما استعبد الإنسان إحسانه فطالما استعبد الإنسان إحسانه. àbáni bàbá bẹ́ sórí ire láyé. àṣìníhì lánàásì. ọbẹ̀ láṣeyọrí bí Alhaji wa Abdulgani Àtàtà ṣe ń láṣeyọrí. àṣìníhì lánàásì. sórí ẹni tọ́lọ́wọ́ bá fi ṣaṣáájú rẹ̀ tó fi solórí rẹ̀ hùn. àṣìníhì lánàásì. ṣe dáadáa sọ́gà rẹ̀. àṣìníhì lánàásì. ṣe dáadáa pẹ̀lú àfáà rẹ̀. àṣìníhì lánàásì. ṣe dáadáa pẹ̀lú àwọn òbí rẹ̀. àṣìníhì lánàásì. ṣe dáadáa pẹ̀lú àwọn tó ń jọ wọn. bàbá ti ṣe dáadáa sí wọn wàláì gbogbo tí wọn náà wò pé wọn lè ṣe fún wọn dáadáa wọn sì máa ṣe. bàtọ́lá mástà bàdálí ìsànà ìsànà bàtọ́lá mástà bàdálí ìsànà ìsànà. ìdí mo fi ní o ṣe tẹkidimu al-insan kábí láàmù yẹn ṣe láàmù marifatul istigrak gbogbo èèyàn láyé ihsanu tẹnkiru yẹn dáadáa ẹyọ kan ó lè sọ gbogbo ayé dẹrù rẹ. bàtọ́lá mástà bàdálí ìsànà ìsànà bàtọ́lá mástà bàdálí ìsànà ìsànà. gbogbo ìtọ́wọ́ Alhaji wa Abdulgani Àtàtà fi ń rí báyìí nítorí pé bàbá wa àgbà Àtàtà lọ́wọ́ bá fi ṣaṣáájú fún wọn wọ́n ń ṣe dáadáa pẹ̀lú wọn ni gbogbo èmi àti ẹ táwọn náà bá fẹ́ láṣeyọrí ká ṣe dáadáa sáwọn aṣáájú wa ká ṣe dáadáa pẹ̀lú àwọn tó yàn lọ́gàá fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. مولانا شيخ عيسى إن مثل عيسى عند الله كمثل آدم ọba tó ní kọ́ yẹ yín tí ó sì yẹ ẹ́ lẹ̀ fún yín ọlọ́run má jẹ́ ó burú fún yín láéláé ẹlẹ́kùnrin amínà fáwọn àmì ìdí wa ọlá la ilaha illallah adáwò tí wọ́n kàlífà tí ó fi wá wò wípé kí wọ́n bọ̀ wọ́n kan kíọ̀sì